Oh my God! Ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ̀fọ́ abalẹ̀ fún adáyà fídíò tó ń ṣòro ẹgbẹ́ wa ṣì máa play fún inú fídíò ẹ̀wọ̀ gangan ti sọ mẹ́wàá ṣẹlẹ̀ nínú fídíò tí ẹ̀ ń wọlé ẹgbẹ́ mẹ́rin ló wà jẹ́ tuntun tó tún pẹ́ ìpè àṣírí ọ̀pọ̀lọpọ̀ àṣírí lẹ́ni má tún nínú fídíò ìkídẹ́ ló tún fa tẹ́lifí tó àwọn àṣírí tó le tó bá ẹ̀ òkú pẹ̀lẹ́ máa náfààní láti jẹ̀gbádù lẹ́kùnrẹ́rẹ́ lórí ìkànnì wa Oh my God! Ẹ̀wọ̀ tó bá gbà àkọ́kọ́ rẹ̀ tẹ̀ dá orúkọ ni ẹ bá a subscribe kẹ́ like kẹ́ comment kẹ́ share lè máa jẹ́ káfàní content nígbàkúgbà lórí pé tó bá fi lè tẹ̀lé máa fi ṣọgbọ́n ìmọ̀ àti òye kéèmù sọ pé fídíò wọn àlẹ́ ìta máa play fún yín Oh my God! Ẹ wo fídíò náà rèé ẹ̀ka ṣèjú abẹ́kú. tẹ́ bá wo Almoroof dáadáa ẹ rí pé Almoroof ò ní kankan ṣe pẹ̀lú even pẹ̀lú ilẹ̀ Yorùbá ẹ wo pàdé yẹn dáadáa ẹ wo wọn ẹ wo ojú ẹ wo everything ẹ rí pé àwọn ọmọ tí àwọn ìyá wọn tí àwọn ọmọ Fúlàní tí wọ́n bá ìyá wọn sùn ni agbóyún wálé tó ti eyín tó bá ìyá wọn sùn ni ó lè má jóun directly kó jẹ́ àwọn bàbá ẹ̀ bí ìran kẹrin ni wọ́n ti bá ìyá wọn sùn ó dàbí ibi táwa wà yìí ni ẹ rí pé àwọn tó jẹ́ àwọn dúdú ètò ìjọ tiwa táwọn òyìnbó yẹn tó bá sùn láyé ìgbà ẹrú ẹ rí pé kò sí tán bá bí ọmọ wọn yẹn títí di ọ̀la àwọn ọmọ wọn ẹ rí pé wọn ò dúdú bí àwa ẹ rí pé wọn máa mọ àwọ̀ wọn máa dàbí àwọn òyìnbó ni sọ̀rọ̀ mi yé yín so ìpìlẹ̀ yẹn tó bá ti lè wà nú ẹ̀jẹ̀ yẹn kò kí ń kúrò mọ́ títí ayé máa fi parẹ́ ẹ jẹ́ ká wá tún padà reason another thing tún ní ẹ bá wo appearance Almoroof tí mo sọ ìbò ṣe rí nìyẹn ẹ tún jẹ́ ká wá wo ọ̀rọ̀ tó ń sọ jáde láti ẹnu ẹ rí pé ẹ bá wo Almoroof gan òun gan ò mọ origin kò mọ ibi tó ti wá ìtànkítàn ló ń pa ọmọ ó ń sọ nísìsiyìí pé àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú Ọ̀yọ́ àmì pẹ̀lú Ifẹ̀ àwọn ò mọ Ifẹ̀ rí àwọn ò ní nǹkan kan àwọn jagun gba Ifẹ̀ ni àwọn gbabẹ̀ kọjá láti ibo náà ti ń bọ̀ tán fi jagun gbabẹ̀ kí ni ancestors wọn ṣé kìí ṣe Ọ̀rànyàn yìí náà ni bàbá wọn ni so bá tún wà ẹ tún wò ẹ ní sùúrù ó tún wá kiri ẹ nísìn ó wá ní òun ládé tó ti yẹn ẹ ti wá rí pé gbogbo nǹkan tó ń sọ pátá tó bá yá gan ẹ rí pé àwọn ará Ọ̀yọ́ fúnra wọn wọ́n á pè wọlé wọ́n á sọ fún pé ìsọkúsọ tó ń sọ ó ti pọ̀ jù òun tó ń tàbùkù ẹ rí pé àbùkù yẹn wọ́n ti ń sọ̀rọ̀ yẹn tipẹ́tipẹ́ bí àwọn èèyàn kàn máa àwọn ẹlòmíì tí ẹni téèyàn bá ń sọ̀rọ̀ ńgbà míì àwọn tó bá lóye náà máa ń tẹ̀lé yàn àwọn tí wọn bá lóye wọn kàn máa gbọ́ ni mo ti máa ń sọ kíní ẹ̀ ti pẹ́ pé ìṣubú Ọ̀yọ́ la wà yìí ń pé wọ́n ṣe bẹ̀rẹ̀ yẹn wọ́n ṣe máa bá kanlẹ̀ nìyẹn. ọba lẹ́yìn Odùduwà ìtúnṣe pé Odùduwà àwọn tó lògùn jọba o Ògún yìí náà ló bí ilé Odùduwà lọ́bi rí Odùduwà mú o Ògún yìí náà ló lọ gbà wọlé òun ní Odùduwà fẹ́ràn jù òun ní Odùduwà fẹ́ràn jù ó kú mọ́ra gbogbo àṣírí Odùduwà ló mọ̀ òun ló lọ gbà bọ̀dé tí wọ́n fi Odùduwà lóògùn òun kà ń sọ yìí Ògún ló bí Ògún ló bí ọ̀gá bí ẹ̀ ló bí Ọ̀rànmíyàn Ọ̀rànmíyàn náà fi wá ìṣe wá di pé Ọ̀rànmíyàn náà ló kọ́kọ́ gbà bọ̀dé fúnra Yorùbá ibẹ̀lẹ̀ máa ti mọ̀ wípé ẹ̀jẹ̀ máa ń pọ̀ mọ́ ní Ògún ló gbàgbọ́dẹ̀ fún Odùduwà òní tó fẹ́ jọba Ògún náà jọba nílé Ifẹ̀ kí ni ìgbẹ̀jẹ̀ Ògún nílé Ifẹ̀ òun náà gbà tí Odùduwà gégùn lẹ́yìn pé yóò jọba yẹn o àmọ́ gbogbo òun kò ní ṣe tiẹ̀ ìgbà tí gbogbo òun kò ṣe tiẹ̀ Ògún náà ní ó lọ ní ọmọ Ọ̀rànmíyàn àwọn náà kọ́kọ́ gbàgbọ́dẹ̀ fún Yorùbá ọ̀nà tí wọ́n gbàgbọ́dé pọ̀ torí pé wọ́n lágbára wọ́n ní jagunjagun bẹ́ẹ̀ tí ní gbogbo jagun gbogbo káàkiri wọ́n lọ́ máa yẹ ó bàjẹ́ fún àwọn Ìjẹ̀ṣà tó kọ́kọ́ gba Yorùbá lẹ̀ lọ́wọ́ àwọn Ọlọ́yọ̀ọ́ tí Yorùbá wọ́n sàwọn òdùgbò tó ń dá wàhálà lẹ̀ sẹ́ni báwọn bàbá wa náà ṣe mistake tó ṣe ni pé kí ni wọ́n gbà wí pé kí gbogbo wọn máa jẹ́ Yorùbá fún bá àti jẹ́ olúkálùkù tó sáàyè gómìnà wọn máa jẹ́ gómìnà
kéèkì ó máa jẹ́ kí góòlù ó máa jó òǹdó kíyàwó máa jẹ́ kí àbúkẹ́ mo máa jẹ́ rẹ́mọ. káwọn tí wọ́n bá wà lábẹ́ ọ̀dọ́ nìkan máa dá ṣùgbọ́n wọn jẹ́. ṣùgbọ́n tí wọ́n bá ẹrú tí wọ́n rí àwọn òyìnbó fi mú wọn. kò ní pé àwọn ọba kò gbàbọ̀dè. torí báwọn ọ̀yọ́ ló pa àwọn aláàfin ọ̀yọ́ ni wọ́n gbàbọ̀dè. ọ̀yọ́ kí là ń sọ ẹ̀fáyà wo lẹ̀ ń sọ gan ẹ̀fáyà tó ti kú tipẹ́tipẹ́ tó ti kú. tí gẹ́gẹ́ bí àwọn ọ̀lọ́rin ẹ̀mọye ọba tí Àfọ̀njá nìkan tó padà nù lórí ọba ní Báṣọ̀run Gáà ẹ̀mọye ọba ní tó padà nù. àwọn Ìbàdàn ló tẹ òde òtò ní Ìbàdàn àwọn ni wọ́n tẹ òde òtò ní. gbangba ẹ̀sìn rẹ̀ aládùúgbò ẹ̀wá o. ẹ̀dúró lórí rẹ́kọ̀dù tí ò sí mọ́. ẹ̀sìn yìí ti pọ̀ ju ojú ló jẹ́. mo lẹ́bí lọ́yọ̀ọ́ mọ́ èmi ò ní gbà kẹ́yìn kan ó fẹnu balẹ̀ inú ìbàjẹ́ kò bọ́ sínú èmi ò ní gbà kẹ́yìn kan ó fi ìgbéraga àmútọ̀run wá ìgbéraga inú ẹ̀jẹ̀ kí ẹ fi bá ilẹ̀ Yorùbá jẹ́ ìlógòkiri. Ọ̀ní ọ̀fífẹ́ lórí gbogbo wa nílẹ̀ Yorùbá gbogbo wa nílẹ̀ Yorùbá ọ̀ní ọ̀fífẹ́ ní o ẹni tí ò bá wá fẹ́ tí ò bá pọ̀ ẹni kan fi gun ó dàbọ̀. Ó pàdé àgbà lọ́nà. Ó padà lẹ́yìn kẹ́. Ǹjẹ́ o mọ̀ bóyá Kásán. Ẹ káàsán sà. Kankan láàárọ̀ yìí. Ẹ jẹ́ ká jọ wò ilé o. Akọ́ mi Ìjọba ìjọ ti ọdún fẹ́ pé ìṣe ọmọ ìlú wa. à ń gbọ́ yín sà. Yà ẹni tí mo kàn wá síbẹ̀ láti wá sọ ni pé lórí ọ̀rọ̀ tí bàbá tí wọ́n sọ̀rọ̀ tán sí kan pé wọ́n sáà lè blame wọn pẹ̀lú bí a ṣe accept pé kí gbogbo àjọ máa jẹ́ Yorùbá a lè blame wọn. Ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ Yorùbá gbà yẹn tó sọ pé kájọ máa gbọ́ Yorùbá kájọ máa jẹ́ Yorùbá ibo ní orílẹ̀-èdè mélòó ló mọ Yorùbá gbà yẹn. So àwa tá a jọ jẹ́ Yorùbá àwa la gbé Yorùbá ga débi tó dé òun ṣe Ọ̀yọ́. So fún díẹ̀ yìí àwọn náà máa withdraw àwọn náà máa yà fi Yorùbá lẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ seget ìdí Yorùbá tó pé Yorùbá gbà yẹn pé kájọ máa gbẹ́jọ́ Yorùbá èèyàn mélòó ìlú mélòó lọ́mọ Yorùbá gbà yẹn àwa tá a kì í ṣe Yorùbá tá a ṣẹ́dù kájọ máa jẹ́ Yorùbá. àbí mélòó làwọn gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ mélòó làwọn. àwọn tó kù àṣẹ àwọn tó kù àṣẹ tẹ́lẹ̀ mọ́ nǹkan táwọn ọlọ́yọ̀ ṣe ọwọ́ lọ pariwo sínú pépà ọwọ́ lọ pariwo sínú rédíò ọkọ̀ sí aráàlú. Tẹ̀rí wọ́n ṣe ta Yorùbá ẹ̀ mọ́ wa lórí nìyẹn. ẹ jẹ́ kájọ sọ báyìí. Èkó kọ̀ Oǹdó kọ̀ Ẹ̀gbá kọ̀ Èkìtì kọ̀ Rẹ́mọ kọ̀ gbogbo wọn lọ́kọ̀ náà ò jẹ́ Yorùbá yẹn Ọ̀ọ̀ni ní ká má jẹ Ọ̀ọ̀ni ò fọwọ́ sí Ọ̀ọ̀ni náà wọ́n wò lè ta ọmọ òun lẹ́rú àwọn ọlọ́yọ̀ wọn lọ bá òyìnbó pé wọn mọ́tò tó ẹ̀kọ́ òyìnbó ṣe kóyìnbó pariwo sínú pépà pẹ̀lú rédíò kára àdúrà ti pọ̀ àti jẹ lọ nìyẹn bó ṣe pé wa lórí nìyẹn. Bàbá mi ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ àti but àwọn tó fẹ́ fi ìjẹ́ pé bóyá àwọn náà mú wá tó fẹ́ fi pín wa la máa face nígbà tí wọ́n gbé nǹkan yìí wá wọn ò jẹ́ ìkọ̀kan gbà yẹn àwa tá a adapt orúkọ tá a gba orúkọ yẹn àwa la gbé orúkọ yẹn dókè débi tó dé yìí. ìyẹn ìgbọ́dọ̀ tó get ṣọ̀gbọ́n àti wàhálà ìbọn tí a fẹ́ 2014. ọmọ bọ́sà a lè torí ìyẹn tàbí pín ara wa. Hello sà. Bàbá DJ mo ní bàbá DJ bàbá mi ṣé mọ̀ nǹkan tí bàbá tó ń sọ̀rọ̀ ṣé mọ̀ nǹkan tó ń tẹ̀lé àti sọ fún wa báyìí ẹ jẹ́ ìṣàlàyé fún yín dáadáa sà. ẹ ní sùúrù ẹ yẹ kí ṣàlàyé fún bàbá ọ̀rọ̀ yín ò yé ọ̀rọ̀ yín mo fẹ́ ṣàlàyé fún bàbá jẹ́ kí ṣàlàyé fún wọn. Bàbá ṣé mọ̀ nǹkan tí wọ́n ń tẹ̀lé àti sọ ni pé àwa tá à ń pariwo àwa gangan la gbé orúkọ ìtumọ̀ ẹ̀ ní pé state tí ó ń pariwo Yorùbá yẹn ó pọ̀ ju Ọ̀yọ́ gangan lọ tí wọ́n ní Yorùbá yẹn pé àwa ni ká wá sọ fún àwọn Ọ̀yọ́ pé kán gbé Yorùbá sílẹ̀ káwa máa jẹ́ Yorùbá lọ kò possible sà. Irọ́ God bless. Kò possible. A lè ṣe bẹ́ẹ̀. Kò possible. Ẹgbẹ́ kan tó bá yín fà ní ẹ̀ma pàwọn tí bàbá yẹn sọ. God dey bless anybody. Ẹ tó bá jíṣẹ́ ló lówó lọ́wọ́. Kò lè ṣe é ṣe bẹ́ẹ̀ sà. Tó yẹ yín. Kò ṣeé ṣe bàbá.
a lè jẹ́ orúkọ lórúkọ ọmọ Ifẹ̀ ní gbogbo wa Ifẹ̀ yẹn la máa jẹ́ a lè jẹ́ Ìjẹ̀bú a lè jẹ́ Ẹ̀gbá a lè jẹ́ Èkìtì a lè jẹ́ Yorùbá a lè jẹ́ Ọ̀ṣun Ifẹ̀ ilẹ̀ Oòduà yẹn la máa jẹ́. ṣé ẹ mọ̀ nǹkan tó so gbogbo akọ ẹ jẹ́ kí bàbá ṣe tán pa wá. wọ́n ní ọmọ ọlọ́jọ́ sì máa tún bẹ̀rẹ̀ ìjà bí àwọn Fúlàní wọn lórúkọ bá bàbá ń pín ilé ẹni sùúrù sà wọ́n bá ń pín ilé tó bá pín. òótọ́ lẹ sọ tó máa ń pọ̀yàn ní kó pọ̀ra ilé àwọn òkú wọn lé mọ́ ìdí. bẹ́ẹ̀ ni ẹ tó bá ń ti pín ilé kó pín ara ilé ni o tó bá ti pín ara ilé ìyá ẹ kò jù. gbogbo wa ń jẹ́ Yorùbá tó yẹ kí ni wọ́n máa dùn. bẹ́ẹ̀ ẹ wá náà ìfẹ́ jókòó lé wa lórí bẹ́ẹ̀ ni nílò lórí gbogbo wa torí pé à ń jẹ́ orúkọ. kò ṣe pé ṣe páwọn èèyàn ọmọ níbi kò ṣe páwọn èèyàn ọmọ ọ̀fẹ́ ṣáwùsá ni. kò ṣe páwọn èèyàn ọmọ kò lè ṣé Yorùbá yẹn gangan ṣé ó tiẹ̀ wá jẹ́ ohun tó dáa ni àbí àwọn èèyàn ò tiẹ̀ mọ ìtumọ̀ Yorùbá yẹn ni tọ́rọ́ mi ò gbogbo èèyàn ló mọ ìtumọ̀ Yorùbá yẹn and Awólẹ̀ ìtumọ̀ Yorùbá ó ti gbé Yorùbá yẹn ó ti gbére ègún rẹpẹtẹ ló wà lórí Yorùbá yẹn ọmọ Ọ̀yọ́ lè ló ń kì í ṣe ọmọ Oǹdó ló ṣẹ kì í ṣe ọmọ Ìjẹ̀bú ló ṣẹ àwọn Ọ̀yọ́ tó pọ̀lá wọn Yorùbá ló ṣẹ tó ṣépè fún wọn. bẹ́ẹ̀ ni èpè ńlá bẹ́ẹ̀ ni tó dúró tó gé sí orígun mẹ́rẹ̀ẹ̀rin fún àwọn Yorùbá yìí fún àwọn ọ̀dọ́ olórí burúkú yìí òun náà wá ní ìgbà ọmọ akẹ́kọ̀ọ́. inú mi dùn ẹ wá sympathizer pẹ̀lú orúkọ yẹn torí gbogbo story tó ti wà lẹ̀ báà lè dórúkọ yẹn. àwọn ọmọ wọn máa orúkọ yẹn rẹ àfẹ́ mọ́. ẹni pé wọ́n ṣe bá àwọn oṣù máa. gẹ́gẹ́ bí wọn aṣíwájú ti sọ tẹ ẹ bá mọ̀ pé ẹ lágbára ẹ̀yin gangan ni ẹ ń control empire yín ẹ lọ gba agbára yín padà lọ́wọ́ Fúlàní tó wà ń lọrin Fúlàní tó fi gba agbára lọ́wọ́ yín tẹ lẹ́yìn ní empire kan ẹ lọ síbẹ̀ kẹ ẹ lọ lé fún un. àwọn Fúlàní ẹ lọ tún bá ṣọ̀rẹ́. àwọn ìgbà àtijọ́. àwọn ló ń bá ṣọ̀rẹ́ àwọn lọ́múlọ́mọ ọ̀yá lọ́múlọ́mọ ọ̀yá àwọn atájọ́ ọmọ ọ̀yá wọn wọ́n mú pa lọ́ta kí là ń sọ àbẹ́ ìrójú ọkọ ìrójú àdá ni ẹ̀rẹ́ mi òde ní. àwọn dẹ̀ ló kógun Fúlàní ìwọ ilẹ̀ Yorùbá yìí àwọn pípù yìí ni. àwọn náà lọ tún ká Fúlàní nílẹ̀ Yorùbá yẹn àwọn náà gbà Fúlàní bá ti ń bọ̀ Ọ̀yọ́ ni gbogbo wọn ń bọ̀ àbí Ìlọrin. bẹ́ẹ̀ ni the worst part wá ni pé British tẹ̀ ń pariwo ń sìn kó tó di pé British dé ṣé wọn àṣejọba ní ilẹ̀ ní kóòtù ni ṣé kò sí ìjọba tó ń ṣe tá a bá sì sọ ní Nàìjíríà nílẹ̀ tòní tó mọ̀ ẹ́ sìn gbogbo ẹ̀ ló ṣépè fáwọn British pé àwọn ganan da ilẹ̀ Nàìjíríà àwọn ganan bàjẹ́ British táwọn kan ṣépè fún. wẹ́rẹ́ British fi expire kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́. wọ́n fi lè pè British. ó ti fi ń ta gúgúrú ó ti expire. ẹni gèsè àti kan tí British tó fi ilẹ̀ fún yẹn lẹ́fẹ̀ẹ́ máa tẹ̀lé ṣé British ló ń bá wá ṣèlú. àwọn ni bàbá tó tẹ̀kí ẹ̀fẹ́ tiẹ̀ lọ́wọ́ àwọn Ìjẹ̀bú náà ni. ẹ wo àwa ti ṣe research o gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé Ọ̀yọ́ ò ládé a ti ṣe research nísìnyí a ti rí pé wọ́n ládé o. ọ̀yà ẹ̀sọ́ bí tẹ́ ẹ ti rádé yín. a dà fún yín ẹjọ́ tí bá ń sọ̀rọ̀ mi ò fẹ́ kẹ́nìbọ̀dì disturb mi o because ìtàn tẹ́ẹ̀mọ̀ ni mo fẹ́ sọ fún ìyá Ọ̀yọ́ ládé. ẹ̀sùn lẹ̀. Adétáyọ̀ dẹ̀ ni kò sí àwọn míì tán nírú adé yẹn ìtorí ẹ̀ làwọn èèyàn ṣe ń jó wọn náà fi ń sọ pé Ọ̀yọ́. parọ́ fún wa o. ẹni sọ̀rọ̀ bàbá yìí sọ̀rọ̀ náà. Frank orí Frank làwọn ṣe. Frank kọ́ o mò ń fọ òótọ́ mi. Because gbogbo yín tẹ̀ ń sọ pé Ọ̀yọ́ ò ládé Ọ̀yọ́ ò ládé àwa ti fàájì pé àwọn bàbá wọn ládé wọn dẹ̀ ń dádé. So ẹ dẹ̀ rí pé Adétọ́yọ̀ ń dé. Àwọn ọba mi wọn ò ní nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Tá bá fẹ́ sọ̀rọ̀ Ọọ̀ni nísìnyí á ní pé Ọọ̀ni ní adé àrè. Tá bá fẹ́ sọ̀rọ̀ àwọn kan wọ́n á sọ pé kínní dẹ́ngbà tá sọ̀rọ̀ wọn aládékù á ní wọ́n ní adé
ṣẹ̀ṣẹ̀ fún. adé ṣẹ̀ṣẹ̀ fún even àwọn Fúlàní tá à ń sọ̀rọ̀ àwọn Bàrìbá àbí àwọn oníṣàngó àyípa àwọn náà ládé Ṣàngó ẹ̀dẹ̀ wá ń sọ pé Ọ̀yọ́ ládé ẹ̀yin náà ẹ wò ó nà láti ìgbà tá a ti mọ àwọn ará Ọ̀yọ́ ṣé ìdílé ọba wo lẹ́yìn ti rí tó jẹ́ pé wọ́n ń dé adé kí náà ń porúkọ ẹ̀ adé ilé àná wọn. adé abetí ajá ìdílé Yorùbá wo lẹ́yìn tó ń dé adé abetí ajá nílẹ̀ Yorùbá so ẹ rí pé kò sí nǹkan tó ń bá fẹ́ ṣe nílẹ̀ Yorùbá wọn tí Aláàfin bá lọ bẹ̀ kò sí bí ibẹ̀ ó ṣe lè wà kó wà important tó adé abetí ajá ni wọ́n ń dé ọba mélòó lẹ́yìn rí tó ń dé adé abetí ajá yàtọ̀ sí pé kán fi gbàtẹ́gùn láàfin. bàbá ìjọba sápá mi lọ́rọ̀ mi yé yín tẹ bá sọ pé Ọ̀yọ́ láyé follow history ni. follow history ni. tẹ bá follow history adé abetí ajá tàbí ṣẹ́rí ọ̀rọ̀ ṣe ń sọ pé Ọ̀yọ́ ò ládé Ọ̀yọ́ ládé abetí ajá òun ládé Ẹ̀mí Aláàfin dé títí ó fi kú kò sí bó ṣe lè wù ẹ wò gbà tán fẹ́ ṣe kíní Ọ̀wọ̀ adé tí Ọọ̀ni fi lọ síbẹ̀ ẹ rí pé adé ni Ọọ̀ni dé. àkọsílẹ̀ ní gbé wọlé ni. àkọlé ẹ rí pé gbogbo àwọn tó tẹ̀lé Ọọ̀ni lọ síbẹ̀ adé ni gbogbo even tí gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ ṣe nǹkan tó bá yìí bá ètò wọn lọ síbẹ̀. ẹ gbé sókè lọ́dọ̀ yín. gbogbo wọn náà ní adé wọn tó ń dé ẹ rí pé tí ìgbà tí Aláàfin náà tó fẹ́ lọ sọ́dọ̀ Tinubu ẹ rí pé ó dé adé abetí ajá. bẹ́ẹ̀ ni òótọ́ ni. so adé wọn ládé ẹ̀yin lẹ́kàn rò pé wọn ò ládé adé ìdílé wọn tàbí mọ ara wọn Aláàfin òun ládé abetí ajá so ètò ìsọ pé kò ń dádé ẹ má jẹ́ agbọ́ lẹ́nu yín mọ́ o. ìlànà ni o lábẹ́tí ajá. abetí ajá ká má fi dẹ́rù bà wá mọ́. ẹ jẹ́ kí n sọ ọ̀rọ̀ mi kejì ní pé a ti sọ fún yín tẹ́lẹ̀ pé tí ọmọ àlè bá wà níbi kan tán bá tí ì dàgbà ilé ibẹ̀ máa ń tòrò ìjọ tán bá ti dàgbà wàhálà dé síbẹ̀ yẹn ẹ jẹ́ ká wá wo ibi tí mo mọ̀rọ̀ lọ nísìn ní pé respect tán ní tẹ́lẹ̀ ojú táwọn èèyàn fi ń wò wọ́n tẹ́lẹ̀ gbogbo nǹkan tí a rò pé wọ́n jẹ́ tẹ́lẹ̀ tí wọ́n jẹ́ ẹ rí pé àṣìṣe ọkàn náà ṣe nísìn àṣìṣe yẹn nísìn ó wá ń hu àwọn míì jáde ó wá dàbí egbìnrin ọ̀tẹ̀ bá a ṣe ń pa kan nìkan ń rú ẹ wá rí pé gbogbo àwọn tó jẹ́ pé wọ́n tẹ̀ ṣe ń respect Ọ̀yọ́ tẹ́lẹ̀ tó jẹ́ pé wọn ò mọ bọ́yọ̀ ṣe jẹ́ tí gbogbo àtà máa fi ń sọ pé kínní a rí pé gbogbo wa nísìn àṣírí tá a mọ̀ tẹ́lẹ̀ àṣírí yẹn wà bó síta. ìjayà ẹjọ́ ní sùúrù èmi tí mo sọ̀rọ̀ ẹ̀ ọmọ Ìbàdàn ni mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo believe lára àwọn Ọ̀yọ́ tí wọ́n máa ń kà pé Ọ̀yọ́ nìkan ni Yorùbá mi mọ̀ pé Ìbàdàn gòsì náà present ni mo ṣe mọ̀ pé wà á sí lára Ọlọ́run ó ṣẹ̀ṣẹ̀ mo ní wà I'm very happy inú mi dẹ̀dùn pé báyìí ní sí lára àwọn ẹ̀. Then another topic another area tí mo tún fẹ́ sọ tí Ọ̀yọ́ bá ń sọ pé àwọn ní empire ẹ dúró náà tá a bá ń sọ empire tó nọ́lá because bẹ́ẹ̀mi náà ṣe wà mo ṣe history náà tá a bá ń sọ empire tó ní ọlá empire mélòó la ní ní Africa ẹ tiẹ̀ jẹ́ ká sọ West Africa wa ẹ má jà sọ gbogbo West Africa gbogbo Africa ẹ jẹ́ ká lọ sí West Africa wa a ní Ọ̀yọ́ empire a ní Ghana empire a ní Songhai empire tó ti yín ẹ jẹ́ ká wá béèrè lọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n sọ pé àwọn empire tó jẹ́ pé wọn ò fi ṣe kàtọ́ọ̀nì àti àwọn Ọ̀yọ́ tán fi ṣe sọ̀rọ̀ mi yé yín tó jẹ́ pé àwọn ò fi ṣe kà tí Ọ̀yọ́ fi ṣe ẹ jẹ́ ká wá wo àwọn empire yẹn lénìí mélòó nú àwọn empire yẹn ni wọ́n proud ń pé àwọn jẹ́ empire
bẹ̀tì torí àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ ńgbà yẹn tí empire yẹn fi parẹ́ mélòó nu wọn ló jáde lénìí ló sọ pé àwọn empire because tá a bá ń sọ gbogbo empire tó nọ́lá jù ní gbogbo West Africa òun ni Mali empire bẹ̀tì ẹ wá sọ fún mi níbo lẹ máa dé lénìí tí ẹ máa rọ́mọ Mali tó máa fọwọ́ sọ̀yà pé empire àwọn báyìí because gbogbo wọn náà ṣe àwọn àṣemáṣe kéékèèké ṣùgbọ́n àwọn tó ṣe àṣemáṣe tó pọ̀ jù because ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín Ọ̀yọ́ empire alone madam nǹkan tí fẹ́ sọ yìí ẹ sọ pé mo parọ́ kan Ọ̀yọ́ empire alone contributed over 3 million slavery over 3 million slavery Ọ̀yọ́ empire nìkan because Ọ̀yọ́ empire wọ́n ṣe ń sẹ́ndì àwọn ẹrú lọ sí Badagry wọ́n tún sẹ́ndì lọ sí sáìdì àwọn ibi Cameroon mọ́ Angola yẹn Ọ̀yọ́ empire náà ló ibi tó bá ó depend lórí ibi tó bá ti kó àwọn people yẹn so finding wá jẹ́ kí n mọ̀ pé Ọ̀yọ́ empire contributed over 3 million souls to the slavery. Ṣé irú àwọn ẹni yẹn nísìnyí? Mali doesn't do that. Ghana doesn't do that. So àwọn ẹ̀yin lẹ wá ń fọwọ́ sọ̀yà empire tó dẹ̀ ti lọ over how many years ago? Ẹ wá fẹ́ live in Chamberlain. Then ọba Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ ìlú tó kéré jù tó wà nínú ẹgbẹ́ wọn bẹ̀ mélòó ló lè sọ fún bẹ̀ tó máa fẹ́ tó lè sọ fọ́ba yẹn pé òun rọ̀ ẹ́ lóye àbẹ́ òun ṣe nǹkan kan ó lágbára ò ní nǹkan kan ẹ̀yin tó yẹ kẹ́ fọwọ́ bù ẹ tún wá jáde ẹ tún wá sọ pé ẹ wà proud pé ẹ wà burúkú àwọn balẹ̀ ilẹ̀ tẹ́ gbà ńbo ló dé níbo ni àwọn ilẹ̀ tẹ́ gbà ńbo ló dé ẹ dárúkọ àwọn ilẹ̀ tẹ́ gbà. àwọn gan ò nílẹ̀ gbogbo ìgbà tá à ń sọ̀rọ̀ Ọ̀yọ́ empire yìí náà ẹ mọ̀ pé àwọn Dahomey náà ń bá wọn fa wàhálà gan. àwọn ibi tó jẹ́ bọ́dà Dahomey which is Republic of Benin lẹ́nìí òun ni wọ́n náà ṣẹ̀débẹ̀ ibẹ̀dẹ̀ làwọn sáìdì ibi táwọn onípópó àwọn onísàbẹ̀ kọ̀ọ̀kan yẹn tán wà o kì í ṣe gbogbo because gbogbo àwọn wìdá aládà women kọ̀ọ̀kan wọn yẹn wọ́n sá lọ sí gbogbo bẹ̀ wọ́n sá lọ sí gbogbo bí Ọ̀yọ́ rẹ̀ láti débẹ̀ in fact tẹ́bátẹ̀ tó ń sọ ti wìdá yẹn àwọn tó ń jagun bẹ̀ gangan as at that time obìnrin ni gbogbo wọn obìnrin làwọn ọmọ ológun wọn yẹn sọ̀rọ̀ mi yé yín so ẹ ti rí pé these people àwọn tó bá ṣe pa fẹ́ ṣe nísìn gbogbo àwa tá à ń pera wa ní Yorùbá tẹ́lẹ̀ èmi ò ṣe Yorùbá ọmọ Oòduà ni mí ẹni tí ó bá ń pera ẹ̀ ní Yorùbá tó bá ń ṣe nǹkan tọ́wọ́ ò bá tó ó má blame ara ẹ̀ because ègún tí ò yẹ kó gbà ló ń gbà mọ́ra ó dàbí ẹni pé ẹ jẹ́ ká sọ̀rọ̀ nísìn ní ìdílé kan nísìn wọ́n ń gbé bẹ̀ wọ́n wá mú ẹnìkan lọ síbẹ̀ ó ń ṣọmọ ọ̀dọ́ ń bẹ̀ omi wọn ló mú ń bẹ̀ oúnjẹ wọn ló ń jẹ everything ló ń jẹ bó tilẹ̀ jẹ́ pé kò wá láti ìdílé yẹn ẹ rí pé gbogbo àwọn nǹkan tó ti dé ègún ní ìdílé yẹn òun náà ti ń bá wọn jẹ so tó bá pẹ́ tó bá yá àwọn nǹkan yẹn ó máa dàbí kánsà fóun náà àrùn táwọn onítọ̀hún yẹn náà tán kó òun náà máa kó because ó ti ń mú mi bẹ̀ ó ti ń jẹ oúnjẹ bẹ̀ ṣé nǹkan tí mo sọ lóye bí ọ̀rọ̀ gbogbo àwọn tó bá ń pera wọn ní Yorùbá lè ní bó ṣe jẹ́ nìyẹn àwa kọ́nà ṣépè fún ṣùgbọ́n táwa náà bá ń sọ pé ọmọbẹ̀ ni wá definitely extension kìíní yẹn bó tilẹ̀ jẹ́ pé bó ṣe lè ṣàwa kò ní tó tiwọn ṣùgbọ́n wọ́n affect àwa náà ẹ rí pé tá bá rí àwa fúnra wa lénìí tèmi àti yín tá bá jọ jókòó tá bá plan nǹkan a máa jẹra wa lẹ́sẹ̀ because àwọn nǹkan tí ò yẹ ká kọ́ àwọn nǹkan tí ò yẹ ká mọ̀ àwọn nǹkan tí ò yẹ kó wá sọ́pọlọ wa àwa náà ti ń gbà nítorí àwọn wèrè tá à ń darapọ̀ mọ́ so ẹni tó bá fẹ́ wá járe ẹ̀gbà nísìn ó gbọ́dọ̀ kọ orúkọ yẹn sílẹ̀ kó sọ pé òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú wọn gbogbo ìwà wọn. kó di ẹ̀dá tuntun ẹnì kan kọ sílẹ̀ kó di ẹ̀dá tuntun. so ti yẹn ní ká di ẹ̀dá tuntun. ṣẹlẹ̀ nìyẹn so anybody tó bá ṣe ń pèrè ẹ̀ lọ́mọ Yorùbá lẹ́ni my dear brother and sister ẹni yẹn tó bá ń le tí ò bá ba ọwọ́ ara ẹ̀ ló fi ń ṣe rẹ̀
ò dẹ́ ń ṣe pé o fẹ́ lọ sílé babaláwo fẹ́ lọ lé olóògùn fẹ́ ṣe nǹkan kan àwọn Yorùbá máa ń pòwe kan àbí àwọn ọmọ Oòduà wá ní ẹnu la fi ń kọ méje. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ti fi ẹnu tèmi fi ré ègún tí mo mọ̀ tẹ́lẹ̀ pé kò ní nǹkan ṣe pẹ̀lú mi tèmi náà bá wọn pé tí mo bá wọn gbà èmi ti fi ẹnu ara tèmi èmi ti fi ré dànù. Láti ìgbà tèmi dẹ̀ ti mọ̀ pé mi ò kí ń ṣe Yorùbá mọ́ èmi ti lálàáfíà mo ti dọ̀tun because mo mọ̀ pé orísun mi Ilé Ifẹ̀ ni Oòduà. Bàbá mi tó wà láyé tí mo lè sọ pé bàbá mi tí mo lè fọwọ́ sọ̀yà lénìí mo mọ̀ pé Ọọ̀ni ni. Ẹ ti máa sọ pé ọba tó jẹ́ ọba ìlú mi tí mo fẹ́ fọwọ́ sọ̀yà sí pé òkè òun ni bàbá mi kékeré. Ta ni ọba yẹn ta ló recognize? Ọba ìlú mi recognize Oòduà gẹ́gẹ́ bí àmì Ọọ̀ni gẹ́gẹ́ bí bàbá òun. So ọmọ Oòduà ni mí. Mo dẹ̀ sì ní bàbá mi dẹ̀ sì ní Ọọ̀ni tó wà láyé nísìn. Ọba ìlú mi nísìn ni bàbá tèmi bẹ̀t bàbá mi ni Ọọ̀ni. Ṣé rí pé mi ò kì í ṣọmọ àlè? Mo mọ bàbá mi, mo mọ bàbá mi. So tí nǹkan bá rú mi lójú tí bàbá mi ò lè ṣàlàyé, mo mọ̀ pé tí n bá pe bàbá mi, màá rí. Mo dẹ̀ ń rí àwòkọ́ṣe lára bàbá tèmi because gbogbo ibi tó bá lọ báyìí, ìwọ ọmọlúwàbí yẹyẹ ojú rere àánú ló ń tẹ̀lé níbi tí bàbá mi bá lọ. Bàbá mi ò dẹ̀ ní ìmọ̀tara ẹni nìkan nítorí pé tí ta bá ní bàbá tó bá fẹ́ pín ogún gbogbo àwọn ọmọ ẹ̀ ló máa ń pín ogún yẹn fún. Ọọ̀ni tó wà ń bẹ̀ lénìí ẹ rí pé ogún tó ní nísìn gbogbo ilẹ̀ wa ló ń pín ogún fún ló ń ṣe nǹkan sílẹ̀ káàkiri. Bó ṣe ń ṣe sákúrẹ́ ló ń ṣe síbàdàn ló ń ṣe sóṣogbo ló ń sọ káàkiri. Gbogbo nǹkan tó ń ṣe yẹn nísìn ó ń pín ogún ní ẹ̀ fáwọn ọmọ ẹ̀ ní àwa tajọ́ àwọn ọmọ ẹ̀. Àwọn ọmọ àlè Ọ̀yọ́ kí náà ṣe Lámídì wà ń bẹ̀ pẹ̀lú gbogbo owó torí pẹ̀lú gbogbo ẹ̀. Kí ni nǹkan tí Lámídì ṣe? Lámídì gbogbo nǹkan ọyọ kan tó mú wá fọ̀yọ́ ni pé gbogbo àwọn ọmọ ọlọ́mọ tó ń lọ lẹ́gbẹ̀ẹ́ títì á kó wọn wọlé ó ń fẹ́ yàwó jọ. So nǹkan tó fún wọn náà nìyẹn. Mo kí wọn kú oríire o gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́, ẹ̀yin ọmọ aládé ládé aláìládé alákẹ̀tẹ̀ ọmọ onífìlà abetí ajá tó ẹ pẹ̀lẹ́ o àwa náà ti rí pa ládé lóòótọ́ o adé abetí ajá. Àwọn ọmọ ládé wọn ládé abetí ajá. Adé abetí ajá ni tó ẹ bá sọ pé wọn ládé àwọn nìkan náà dádé yẹn sẹ́lómi tó bá wọn. Ẹ ṣe gan-an ni. Ìdílé kan sí oríkì yín ti lé. Àwọn ọmọ ládé. Àti pé mọ́sà àwọn ọmọ tó ń gorí ìtẹ́ náà yọ yìí àwọn ọmọ jẹ́ pé àwọn akọ́dà ló fún ìyàwó ọba lóyún ọgbọ́n ọmọ fọba ìwọ̀n kò sẹ́jẹ̀ ọmọ Oòduà lára àwọn ilé ìyára àtọ̀ ẹ̀bádẹ̀ yìí nínú tọ̀ a gbọ́ pé ìyàwó ọlọ́yọ̀ sọ wípé bàbá wọn sọ wípé àwọn ọlọ́dún fáwọn ọlọ́gbọ́n ọmọ wá láti ta àlẹ́ ìríbi tó ti ra bèjì tọ́lẹ̀ kó bèjì jáde láàfin tó sọ pọ́ba lóbi aláṣọ ọlọ́rọ̀ àwọn méjèèjì ni tó gba àwọn tó jókòó sórí iṣẹ́ yìí ó lè jẹ́ ọ̀nà táwọn náà gbàdé náà nìyẹn ẹ̀fọ́ àlè ti dàgbà sí àwọn ilé yóò tún kékeré ìgbọ́nsì wa tó ń wù kò jọ tiwa. Àní Fúlàní ló dún àwọn ìyá wọn Fúlàní ló bá àwọn ìyá wọn sùn kó tó ń ṣẹlẹ̀ nìyẹn kò sọmọ ojúlówó kankan tó jọmọ Ọ̀yọ́ mọ́. Ẹ bá fẹ́ rí ọmọ tó já ọmọ Ọ̀yọ́ ṣáìdì àwọn Ìgbòho yẹn ẹ ti lè rí wọn tó ti yẹn ṣe rí gbogbo àwọn kan tó ń pè lọ́yọ̀ọ́ tuntun tó kó lọ́wọ́ yìí gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ pátá ọmọ àlè ni wọ́n. Àwọn tí wọn kì í ṣe ọmọ àlè tẹ́ bá dógbómọ̀ṣọ́ ẹ sì máa rí ìdílé wọn bẹ̀. Tẹ́ bá dé Ọ̀yọ́ Ìgbòho ẹ sì rí àwọn ìdílé wọn bẹ̀. Ṣé rí Ọ̀yọ́ tuntun tó kó lọ yẹn gbogbo àwọn tó lọ bẹ̀ pátápátá ọmọ àlè ni wọ́n. Ẹ gbà bẹ́ẹ̀. Ṣé ń dalẹ̀ ayé rú ọmọ wo ló máa ń fẹ́ kí ìdílé òun kó dàrú tí ò bá ń ṣọmọ àlè ọmọ àlè ni òkè ń bìkítà ní tó bá fẹ́ dogun tó bá fẹ́ dìjà. Ó jọ gàdé kò jọ gàdé ó ń jọ bẹ́ẹ̀. Ó ṣe rí nìyẹn. Kéèyàn jọba kó jẹ́ pé ibi ọba ọkọ tó fẹ́ lọ rí kò tún wá ń ṣọba ló lọ rí o olórí àwọn Fúlàní ló lọ rí ẹni tó jẹ́ pé olórí àwọn mùmí lásán ni kì í ṣọba kì í ṣe kankan ìyẹn ló lọ rí ó wá sọ pé àwọn pẹ̀lú wọn àwọn ti jọ wà tipẹ́tipẹ́ ilé bàbá ẹ̀ ló lọ náà gbogbo ilẹ̀ ìfura sí ilé bàbá ẹ̀ ló lọ ó kọ́kọ́ lọ forí balẹ̀ ilé bàbá ẹ̀
òun gan mọ ibi tó ti wá láti sọ̀tàn yẹn fún àwa náà fi ń tàn jẹ wọn ò dẹ̀ fi tàn wá jẹ mọ́ àwa gan ti mọ gbogbo nǹkan tó ń lọ ojú wa ti là á ti mọ nǹkan tó ṣẹlẹ̀ so ibẹ̀ yẹn tó lọ kò sí lọ àwọn èèyàn tó ń rò pé ó ṣì pé ó kò yẹ kó lọ bẹ̀ lákọ̀ọ́kọ́ ibi tó yẹ kó kọ́kọ́ lọ ló kọ́kọ́ lọ yẹn ilé bàbá ẹ̀ ló lọ so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ẹ jẹ́ kẹ́lòmíì sọ̀rọ̀. bẹ́ẹ̀ náà tó jọ gàtà. ẹ̀ka àwọn èèyàn lẹ́rú ẹ̀ tún jáde síta. àwọn empire. tọ́ba tẹ̀ ń sọ̀rọ̀ empire gan ṣó yẹ kán lè jáde pé àwọn ń ṣe empire. Can't you know? Can't you know? Empire àwọn tó ń sọ yìí náà tabalẹ́ka wo empire tó fẹ́ẹ́ mọ̀ sí nínú ẹ̀ àti ọgbẹ́ ẹni náà ẹ̀ ń kó àwọn ọ̀gá ẹ̀ ń kó àwọn táwọn lẹ́rú ẹ̀ táwọn káàkiri ẹ̀ sọ pé ní British yìí ṣé bí tí British tẹ̀yà àti British tó fi pàdé àpò tó fi bẹ́ẹ̀ gẹ̀ẹ́sẹ̀ sí ọmọ tẹ̀sán pọ̀ fún yín nítorí báyìí lẹ́ ń ṣòwò ẹrú jù ní láti pèsè owó ẹrú ní tí ìṣó oníjẹkújẹ tẹ́ pé ẹ̀díjọ pàdé àpò náà fi. ẹ jẹ́ kí n ṣe rí àwọn tí wọ́n bá mọ British lọ́rọ̀ yẹn máa jọ lójú ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín nípa àwọn British. ṣe rí nǹkan tí British ṣe fún wọn yẹn gangan British lè má déédéé ṣe tó ti yẹn kó jẹ́ pé àwọn fúnra wọn náà suggest kinní yẹn ni British àádẹ sọ fún wọn pé a lè gbé yín káfí ń ṣe olórí the only thing ni pé gbogbo ẹrú tá a bá ti ń rà lọ́wọ́ yín tá a bá ra 10 a máa gba 10 lọ́fẹ̀ẹ́ Ọ̀yọ́ tí mo mọ̀ tí ó bá di pé tí Ọ̀yọ́ bá fẹ́ nǹkan kò sí nǹkan tó yọ ò lè ṣe gbàtà tẹ sọ pé kò sí nǹkan tó lè ṣe ẹni tó ń ta ọmọ ìyá wọn ọmọ bàbá wọn lẹ́rú so kí lẹni irú ẹni yẹn kí ni ò tún lè ṣe. so British dẹ̀ ti mọ̀ pé weak point wọn nìyẹn. so British àwọn sọ fún ọ pé ẹ má wọrí àwọn á fi yín gbogbo àwọn á ṣe treating àwọn á forúkọ yín sí ṣùgbọ́n ẹrú yẹn táwọn bá ti ra 10 làwọn máa gbà sí. ok kí ni nǹkan tí British ṣe ní ayé ìgbà yẹn tó yàtọ̀ sí nǹkan tó ń ṣe nísìn tí British bá wá sí ìlú yín nísìn tó máa sọ pé àwọn fẹ́ wá ṣe business pẹ̀lú yín. tí British bá ń pa 1,000 naira lórí nǹkan ṣe rí nǹkan tí British ń pa 1,000 lórí ẹ̀yẹn wọ́n á sọ fún yín pé àwọn afẹ́yìn ní 1 naira ọ̀kan fi ń 2 naira British á kó 80 naira àwọn wá nǹkan míì tán lè ṣe tó jẹ́ pé wọ́n máa ná 1 naira sí ṣe mọ̀ pé gbogbo kìnìyàn ní sọ ti ń bọ́ sí pé bíi 3 naira ni wọ́n ná wọ́n á kó 700 lọ because wọ́n mọ̀ pé greedy so nǹkan tó ṣe Ọ̀yọ́ nìyẹn wọ́n mọ̀ pé Ọ̀yọ́ greedy wọ́n tó lè mú ọmọ ìyá ọmọ bàbá ẹ̀ tó lè ta so tí British dẹ̀ mọ̀ pé nǹkan táwọn fẹ́ nìyẹn tí gbogbo àwọn ọ̀rẹ́ ọ̀lọ́ ìbò tọ́mọ̀ pé àwọn nǹkan táwọn fẹ́ nìyẹn wọ́n á forúkọ wọn sí the only thing ni pé pẹ̀lú nǹkan tá a ṣe fún yín o ẹ bá ti kó èèyàn 10 fún wa o ẹ máa fi èèyàn 10 kún tèmi yẹn ló fà tán fi ba lọ débi pé tán bá ra ẹrú yẹn ẹ rántí pé mo ti sọ̀rọ̀ yìí náà pé tán bá ra ẹrú 100 wọ́n wá sọ fún wọn pé ìtorí ṣe mọ̀ pé àwọn kan lè kú táwọn bá ń lọ ìtorí náà ẹ máa fún wa ní 100 ní. àwọn nǹkan tó ń ṣe nìyẹn náà àwọn nǹkan tó ń ṣe nìyẹn tẹ bá dẹ̀ wo system yẹn ẹ rí pé system yẹn náà ló ṣe operate lẹ́nìí ẹ wo àwọn tó wá ń fa epo ẹ wo Shell tó ń fa epo Shell máa make over $2 billion in a year ní Nàìjíríà bẹ̀tẹ̀ owó tí Nàìjíríà máa gbà Nàìjíríà lè máa gbà ju bíi 900 million lọ wọ́n dẹ̀ ti pa over 4 billion. so tó bá tún yá wá tún máa threaten yín pé àwọn ò lè ṣe nǹkan báyìí àwọn ò lè ṣe nǹkan báyìí débi pé pollution tó ń ṣe environmental pollution tó ń ṣe wọ́n á tún máa sọ fún yín pé inú owó táwọn fún yín o inú owó yẹn náà lè máa yọ
lẹ máa fi máa tún ìlú yín ṣe o àwọn kọ́ làwọn tún fẹ́ tún ṣe o. So kọ́ tó ṣe pọ̀ láwọn ará Ọ̀yọ́ gbà tí wọ́n gbà wọ́n ṣe òun náà ṣe ń ṣe títí dìsí ẹni tí ò bá yé tó yé èèyàn ò bá yé ni kò yé wọ́n ti rí pé ọ̀daràn ni wọ́n they will go to any length for power they will go to any length ẹ̀ẹ́dẹ̀ rí pé tẹ bá ń dín pẹ̀lú ọmọ Ọ̀yọ́ lẹ́nìí ẹni tó pẹ̀rẹ̀ ní ọmọ Ọ̀yọ́ èyíkéyìí tẹ bá dín pẹ̀lú ẹ̀yin ẹ try kẹ́ ní business pẹ̀lú wọn ẹ try kẹ́ ní business pẹ̀lú wọn ẹ try kẹ́ dá nǹkan pẹ̀lú wọn ẹ tó máa dà níbẹ̀ yìí. bàbá mi ẹjẹ kí n sọ àti kan fún yín ẹ jẹ́ kí n sọ àti kan fún yín níbi tẹ́ ẹ dọ́ gbọ́dọ̀ dé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ìbú sí rí lẹ́sí sọ yẹn wàláì ọ̀bọ̀ tí mò ń sọ yìí we are friend so ìkan àwọn friend wa ọwọ́ ẹ̀ jí sowó gan ọmọ ń lọ travel máa ń bọ̀ ni bó ṣe pé nǹkan jẹ́ ọmọ Ọ̀yọ́ ìwé ṣe pé mọ́ra nìyẹn ẹ̀bí wípé ó ba yìí bọ̀bọ̀ yẹn jẹ́ ní company ó ba yí ẹ̀jẹ̀ kanlẹ̀kanlẹ̀ débi pé tó máa lọ sí business tí mo sọ yìí àwọn ọmọọṣẹ́ bọ̀bọ̀ tí mo sọ tó help ẹ̀ yẹn a máa ní kí àwọn ọmọọṣẹ́ ẹni tí ó help ẹ̀ yẹn wọn gbọ́dọ̀ sọ nǹkan tí gbogbo owó tó rí níbi travel tán lọ wọn gbọ́dọ̀ sọ fọ́ ga àwọn débi pé ó gbómi ògùn lẹ́bẹ̀ẹ́ oníkan máa fi búra àdáńdọ̀ bí wọ́n padà bá yí bọ̀bọ̀ tí mo sọ wọ́n ba yí ẹ̀jẹ̀ débi pé wọ́n bá ríra wọ́n sìn gan ọ̀tá yìí ò pé àwọn pípù yẹn wọn ò ní plan wọn in fact irú ẹ̀yà tó lọ dá wọn yẹn wọn ò sẹ́yà gidi ni tẹ́ ẹ bá mú Ọ̀yọ́ kẹ́ ẹ fi sí leader kan sìn òun ló máa da bẹ̀yẹn rú ẹni tí mo sọ ẹ̀ ó da club tá à ń sìn ó dàrú débi pé everybody pé gàrí ẹ̀ ni ẹni tí mo sọ ẹ̀ so ó wà ní blood wọn gan tẹ́ pé ibi tó bá dé báyìí wọ́n máa da bẹ̀yẹn rú ni tó fi dé community gan tá a bá ń ṣe landlord association báyìí ọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ tó máa da everywhere rú ni. Ṣẹ́rí nǹkan tẹ́ sọ yìí sà my dear brother ṣẹ́rí nǹkan tẹ́ sọ yìí ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín èyí tí mo fẹ́ sọ yìí ni gangan ló ṣẹlẹ̀ sí o kì í ṣe lòmíì. tó ti yé yín ní 2004 mo ní ọ̀rẹ́ kan Amẹ́ríkà ń bíbáyìí náà láti pàdé ó máa ń sọ fún mi ó ní pé pé òun máa ń lọ rajà ní Germany òun máa ń kó lọlé mo á ní òkè ìgbà tó wá mo á ṣàṣọ fún pé jẹ́ ká jọ lọ pé èmi náà fẹ́ ṣe ó dẹ̀ sọ èyí tí màá wá kí n tó lọ yẹn ó wá sọ fún mi pé nǹkan tá a bá dé Germany pé tá a bá ṣẹ̀ sọ pé a fẹ́ máa wá mọ́tò lọ́rùn pé ó máa nira díẹ̀ nǹkan sáà ní pẹ́ńbẹ̀ bí ọ̀sẹ̀ kan la máa lò so pé òun lọ́rẹ̀ẹ́ kan bẹ̀ pé kí n jẹ́ ká send owó sí ó ti kọ́ bá a wá mọ́tò kan lẹ̀ tó dà tá a bá tẹ̀ wá nídìí sí tá a bá dán wa lè fẹ́ ra ìrìn ayọ̀ kan bá ní pé kò sí wàhálà bá kó ó send owó yẹn sọ̀rọ̀ ìgbà tá a máa fi lọ ó ní pé owó tíkẹ́ẹ̀tì tòun pé kò tí ì tó pé màá yá òun lówó tíkẹ́ẹ̀tì mo yá àwa kóra wa a lọ ìgbà tá a dọ̀hùn ṣẹ́bi lẹ́nu pé hòtẹ́ẹ̀lì tá a gbà ó ní kí n sanwó hòtẹ́ẹ̀lì ọ̀sẹ̀ kan tá a máa fi wà ń bẹ̀ mo sanwó hòtẹ́ẹ̀lì àwọn méjèèjì sọ̀rọ̀ mi yé yín àṣé ńgbà tá a fẹ́ lọ yẹn ẹni tó sọ fún mi pé bísínẹ́sì yẹn lòun ṣe nǹkan tóun ṣe ní òun níbi kan òun ṣe kinní kan so ẹnìkan náà tó tún yẹn náà wò pé pé nǹkan tí òun ṣe òun láìkẹ́ ṣùgbọ́n owó tóun ò pọ̀ ìyẹn náà tún kó bí 2000 ìyẹn náà kó fún pé kò fi bá òun náà ra àwọn bá nǹkan díẹ̀ nígbà tá a dọ̀hùn mo ra àwọn nǹkan tí mo fẹ́ rà wọ́n ní ẹ̀yin ò ra nǹkan tí ẹ fẹ́ rà ni ó ní òun ò tiẹ̀ fẹ́ ra nǹkan kò sówó lọ́wọ́ òun náà wọ́n ní kò sówó àṣé owó tí ẹlòmíì tó kó fún yẹn ó wá lọ bá ẹni yẹn ó ra ẹni yẹn kó 2005 nǹkan tó bẹ́ẹ̀ ni yẹn rà gbogbo ojú 500 lọ ó wá ra fóònù ó ra nǹkan oríṣiríṣi fún girlfriend ní tó fẹ́ kó lọ sí Nàìjíríà wọ́n á wò pé nǹkan tá a jọ sọ nǹkan nìyẹn ní yìí ṣe ìgbà tèmi ra àwọn nǹkan mo ra àwọn refrigerator freezer kọ̀ọ̀kan yẹn mo kó sínú mọ́tò èyí tí mo wá rà wá pọ̀ mo wá tún rí ẹ́ńjìnì àwọn ṣẹ́mo àwọn mọ́tò 911 yẹn mo wá rí àwọn ẹ́ńjìnì yẹn mo wá ní pé ó wá ní pé mi ò ṣe ra àwọn ẹ́ńjìnì yẹn pé owó wà lórí ẹ̀ mo wá ra ẹ́ńjìnì mọ́tò 911 yẹn mo ra bíi 8 so mo wá láti wà force láti ra mọ́tò kan sí mo wá ra mọ́tò kan sí ta lókìkí nìyẹn ẹrù tó bá mi ti gbà yẹn rà ó wá kó sínú mọ́tò yẹn àsanwó shipping àṣẹ gbogbo ẹ̀ ṣé ẹ bìlífù pé Nàìjíríà bọ̀rọ̀ rẹ̀ bàtà gbé kínní ìta délé àsanwó clearing àsan gbogbo ẹ̀ ó wá mú mi lọ síbi ṣọ́ọ̀bù yẹn ó wà níbi
ibi tó ti máa ń ta rice lọ́nà Dálékọ́ ó wá ní pé bẹ́ẹ̀ ọ̀yà mo so ìgbà tẹ́mi dẹ̀ ṣẹ́ mọ̀ òun ni mo tẹ̀lé lọ aṣá hand over ìní ẹ̀ fáwọn tóun mọ̀ ń bẹ̀ ìgbà tó di bí jọ́ kẹta la kúrò nílé ṣe believe pé my dear brother mọ́tò tí máa yẹn tó gba 700 lọ́dọ̀ mi gbà yẹn tó sọ pé wọ́n fẹ́ rà 1004 ìgbà tá a máa fi dọ́hùn tí mo rí mọ́tò yẹn báyìí mo ní mọ́tò èlò lélẹ̀ mọ́tò tí mo rà ní 14 ojú mọ́tò tó ó lọ ra pàdẹ́kò tó ti bàjẹ́ tí gbogbo ọ̀dà ẹ̀ ti ta ibẹ̀ ìgbà tá a wá dé mo ṣáà dákẹ́ ìgbà tá a dé Nàìjà ṣe believe pé èmi ni TV o microwave o freezer o gbogbo kìíní wọn ta everything pátá then engine mọ́tò wọ́n ta engine mọ́tò mẹ́jẹ̀jọ ìyẹn délé kò tiẹ̀ kọ́sẹ̀ kan náà ti tà àwọn ọmọ tó wà bẹ́ẹ̀ mo wá tẹ̀kọ́ nu wọn nìyẹn wá sọ fún mi pé àpẹni tí mo dí pẹ̀lú yẹn pé ẹni yẹn ò kì í ṣèyàn o pé kí n wà careful lára àwọn ọmọ tó wà bẹ́ẹ̀ tó fi hàn mí so ìgbà tó yá mo wá sọ fún pé àwọn nǹkan tó tà kan ó ní wọn tí ì tà náà á máa sọ̀rọ̀ bí tí ì tà náà wọ́n á ní wọn tí ì tà wọ́n á ní òkè màá sọ fún àwọn brọ́dà mi pé kán lọ kó kinní yẹn ṣó ti yé yín ẹ jẹ́ kí n má fọ̀rọ̀ gùn àti gbogbo nǹkan tó wà ní mọ́tò yẹn pátá àti mọ́tò àkọ́kọ́ jẹ́mọ̀ pé wọ́n ta gbogbo kinní yẹn mi ò rí sísì mọ́tò kan tó kù mo á pe brọ́dà mi mo ní ẹjọ́ ẹ wá lọ gbé mọ́tò yẹn mo sọ fún pé kó sọ fún wọn pé wọ́n fẹ́ gbé mọ́tò yẹn ìgbà táwọn brọ́dà mi débẹ̀ tán fẹ́ lọ gbé mọ́tò yẹn táyà tuntun 4 ló wà lẹ́sẹ̀ mọ́tò yẹn ìgbà tán débẹ̀ tán fẹ́ lọ gbé mọ́tò yẹn wọ́n wá sọ fún wọn pé pé kán padà wá lọ́la because àwọn ọmọ ibi tí àwọn òwe mọ́tò yẹn wà pé so that tán bá máa padà wá àwọn ti wá òwe yẹn wá sílẹ̀ wọ́n máa fi gbé mọ́tò yẹn lọ brọ́dà mi á sọ pé okay ìjọ òní káwọn wá ní kán wá in 3 days by the time tí brọ́dà mi máa fi débẹ̀ wọ́n ti yọ gbogbo táyà ẹ̀rẹ̀ tó wà lẹ́sẹ̀ mọ́tò yẹn pátá wọ́n ti yọ gbogbo ẹ̀ wọ́n wá lọ wá mọ́tò táyà tí ò dáa lò tó tiẹ̀ jẹ́ pé ó ti láti jẹ́ pé wọn ò lè fi gbé mọ́tò gan náà wá kò sí lẹ́fẹ̀ẹ́ ni brọ́dà mi wá pé kọ́ báyìí pé ẹni sùúrù pé kọ́ báyìí ló ṣẹlẹ̀ o wọ́n ní ẹ má wọrí ẹ ṣáà gbé mọ́tò yẹn ẹ gbé kúrò bẹ̀ kó tiẹ̀ jẹ́ pé mo rí nǹkan kan so ìgbà tí mo fẹ́ lọ owó tí mo ṣàjọ èmi fúnra mi personally mo níbi 10,000 mo tún wá wọ báǹkì lọ mo lọ yá $15,000 mi gbogbo owó yẹn jẹ́ 25 ìgbà tí mo dẹ̀ fẹ́ lọ kíní yẹn ìyàwó mi sọ fún mi pé tí wọn bá fẹ́ ṣerú bísínẹ́sì èèyàn kì í kówó lọ bí mo ṣe ń kówó lọ yòó mo ní bẹ́ẹ̀ máyì tí ń ṣe kíní ó ní nǹkan tó ń ṣe ní adẹ̀rí tó máa ń sọ pé òun lọ ṣe é believe pé trip yẹn àṣé kò ní sísì inú ẹ̀ ìgbà tá a dé ẹni sùúrù ìgbà tá a dé tó pọ́dún kan ni mo ṣẹ̀ṣẹ̀ wá ń gbọ́ pé ẹni tó kó 2,000 tó gbà fún nígbà yẹn pé tíyẹn náà fi sọ pé báwọn fi ra nǹkan díẹ̀ kó kó fáwọn èèyàn òun lé nípa owó ẹni yẹn ni nǹkan tó rà tèmi rí tó lọ wà lọ ra àwọn cell phone tó jẹ́ pé ó ti wà outdated kì í ṣe cell phone gangan àwọn equipment cell phone tó ti wà outdated tí wọn ò lò mọ́ ló lọ bẹ́ẹ̀ ni yẹn rà débi pé kò síbi tó ti lè ta ó ṣàná 500 sórí kinní yẹn ó pọ́kẹ́tì $2,000 ẹ̀ tó wá ra àwọn cell phone tó dáa ó ṣe kinní so ìgbà tí ìjà yẹn wá ń ṣẹlẹ̀ lèmi ṣẹ̀ṣẹ̀ wá ń gbọ́ ènìyàn wá sọ pé òun kó $2,500 fún pé òun ò rí nǹkan kan tí ìyẹn di wàhálà gan ṣẹ́rí láti ìgbà yẹn mo rọ́ gbogbo gbèsè yẹn san o mo rọ́ gbogbo gbèsè yẹn san ọmọ Ọ̀yọ́ ni ẹni tí mo sọ nǹkan tí mo ń sọ yìí tí wàá ṣe pé mo fi parọ́ ó kù èmi àtọ́lọ́run àtijọ́ tí mo máa wọnú sàréè mi ó kù mí kù gbogbo ìyà tó bá tọ́ sí mi ní kọ́lọ́run fi jẹ mí. mo wéèsì 200 mo wéèsì 25,000 yàtọ̀ sí owó hòtẹ́ẹ̀lì yàtọ̀ sí owó plane yàtọ̀ sí owó pé mo jẹun aṣẹ gbogbo ẹ̀ pé mi dẹ̀ ni mò ń bọ̀ first time tí mo máa deal pẹ̀lú ẹni ó dalẹ̀ mi títí di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mi ò gbúrò ẹ̀ mọ́ o. ẹni tẹ́lẹ̀ náà sọ fún yín láti gba ẹlẹ́mí ti mọ̀ pé àwọn Ọ̀yọ́ ò dáa then mo tún mìtì kan ìgbà tí mo ti rí pé yẹn náà ó ti fẹ́ máa bẹ̀rẹ̀ sí ṣe wọléwọ̀de pẹ̀lú mi mo kọ́ tiẹ̀ ni mo dẹ̀ sọ fún straight mo ní ẹ má wà lé mi mọ́ sọ̀rọ̀ mi yé yín so gbogbo nǹkan tí mo wá ń gbọ́ nípa Ọ̀yọ́ nísìn mo rí pé àwọn tí mo mọ̀ ń bí tí mo rí ń bí mo rí pé ìwà wọn kò yàtọ̀ sí nǹkan tó ń ṣe nílùú yẹn gangan exactly wọ́n máa tẹrí ẹ ba
wọ́n máa render useless wọ́n bá lè jẹ gàba lé ẹ lórí. bẹ́ẹ̀ni ìwà yẹn ló wà nínú ẹ̀jẹ̀ wọn. So ìbéèrè tó yẹ kí gbogbo adé ká bira wa ni pé ṣé ìwà yẹn wà nínú àwọn ọmọ aládé mi? ẹ rí i pé kò sí. Ibi tẹ́ ti máa mọ̀ ẹ́ pé ẹ̀jẹ̀ wọn ò kí ń ṣe ẹ̀jẹ̀ àwọn ọmọ aládé nìyẹn. Àwọn tó jẹ́ ọmọ aládé tán jẹ́ ọmọ Ọ̀yọ́. Ìgbà tí mo ń wo sítórì tí àwọn ó dà pé Queen náà ló post kìíní yẹn tí àwọn Mágàjí Ògbómọ̀ṣọ́ tán kọ sí Ṣèyí Mákindé tí wọ́n fi ń dúpẹ́ lọ́wọ́ Ṣèyí Mákindé. Ẹ gbọ́ táwọn bàbá yẹn sọ pé àwọn ìdílé bíi 6 àbí 7 kan wọ́n wà ní Ògbómọ̀ṣọ́ títí dọ̀la tí wọn ò lọ. Tán dẹ̀ dárúkọ àwọn ìdílé yẹn. Àwọn ojúlówó àwọn ọmọ Ọ̀yọ́ nìyẹn tí wọn fẹ́ darapọ̀ mọ́ àwọn ọmọ Fúlàní náà fi dúró ń bẹ̀. Tẹ bá dé Ìgbòho ẹ máa rí inú wọn náà ń bẹ̀. Ṣùgbọ́n ṣe rí gbogbo àwọn tó wà níbi tán wà lé nìyẹn tán ń pè lọ́yọ̀ọ́ yẹn gbogbo wọn pátápátá ọmọ àlè ọmọ Fúlàní ni wọn. Pọ́nbélé tí ò bá rí bẹ́ẹ̀ ọmọ wọn ní ọmọ òkè rí pèlè yẹ kó ṣì pèlè yẹ mú. Tẹ́sán tó fi jẹ́ pé ńgbà tó jọba ó tó lọ rí ọba kankan tó jọba aládéládé ilé bàbá ẹ̀ ló kọ́kọ́ ló lọ forí balẹ̀ ńbẹ̀. Exactly. Kíní yẹn ò yé ọ̀pọ̀lọpọ̀. Because ó mọ̀ pé ibi tóun ó mọ̀ pé orí òun nìyẹn ó mọ̀ pé ibi táwọn ti wá nìyẹn. Bí ọ̀ǹdẹ̀ ní bọ́mọdé ò bá gbọ́ tàn abárọ̀bá àrọ́bá sì ní bàbá àtàn. Wọ́n á ti pa á fún ẹ lè sọ síta bí bá ṣe irú ládé. Wọ́n máa ń sọ pé kó má sọ síta láyé ìgbà yẹn tó di nǹkan tó bọ́ síta nítì. Wọ́n á ti sọ fóun náà pé wá kò sí bọ́ ṣe máa ṣe DNA yín tán ní trace yín sí Sókótó àbí Kánò o. Ìtorí náà ilé tẹ ti wá nìyẹn o. Lọ forí balẹ̀ ńbẹ̀ o lọ fẹsẹ̀ balẹ̀ ńbẹ̀ o. Nǹkan tó lọ ṣe nìyẹn. Gbogbo ẹ̀ ló ń tú síta nítì la fi ń rí àṣírí wọn yẹn. Àwọn àṣírí tá a mọ̀ tẹ́lẹ̀ tá a mọ̀. Irú Almoruf ó yẹ kó wá síbà kó wá explain am. Èyí tí bàbá ẹ̀ ní ọ̀hún tó lọ forí balẹ̀ sí. Ẹ bá ti rí ọmọ yìí ẹ bá ti rí ìtòpẹ̀rẹ̀ ní Almoruf. Ẹ ti mọ̀ pé Almoruf kì í ṣe ọmọ káàró òjìrì ó gbédè ní. Sọ̀rọ̀ ẹ̀gọ́ ó lè má jó ọ̀rọ̀ làákà ìlẹ́sìn. Àwọn descendant ẹ̀ wọ́n lẹ́jẹ̀ Fúlàní. Kí ló fi yàtọ̀ sí Fúlàní? Ògbọ̀n tó dá sílẹ̀ fi ráṣìírí ẹ̀ ẹ jẹ́ kó fárùn gbọ̀n yẹn. Ẹ ráṣìírí nǹkan tí mò ń sọ. Ẹ wo wọ́n ní tí ojú bá nìkan bá balẹ̀ ní árímú. Ẹ jẹ́ ká wo àwọn pípì láwọ̀ òfin. Ẹ wò wọ́n láwọ̀ òfin. Ẹ bá wò wọ́n láwọ̀ òfin. Ẹ rí àmì yẹn lára wọn. Wọ́n tó sọ̀rọ̀ jáde lẹ́ ti máa mọ̀. In fact kí n fi pọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ kóra wa pa. Òun là fi wò. Ìsìnkàn tẹ bá ti ń wò wọ́n láì tí ìjẹ́ kan sọ̀rọ̀ ó yẹ kẹ́ lè máa identify wọn pé ilé ìyá ọmọ àlè ni. Bẹ́ẹ̀ni. Èyí tó bá dẹ̀rù tẹ bá ti sọ pé wẹ́ẹ́ ó jọ kinní kan ẹ wá ní sùúrù ọ̀nà kejì tẹ máa fi wá mọ̀ nísìnyí pé ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu. Tẹ bá ti gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín. Mi ò ní dárúkọ èèyàn ṣùgbọ́n ẹ rí pé àwọn ọmọ tó bá jẹ́ ọmọ káàró òjìrè tí wọ́n bá ti ní òbí tó jẹ́ pé kì í ṣe ọmọ káàró òjìrè làwọn méjèèjì àìdá kójọ́ ọmọ Ìgbò ni ọ̀ kójọ́ ọmọ Haúsá ẹ rí pé kò sí bọ́n ṣe máa ṣe títí wọ́n máa ń sọ fún yín pé wọ́n á sọ̀rọ̀ kan tó jẹ́ pé wọ́n máa jẹ́ kọ́ mọ̀ pé bàbá wọn ni. ìlú kejì yẹn exactly mi ò fẹ́ dárúkọ ni ká ní kìí ṣe bẹ́ẹ̀ ni wọ́n fi kan tó popular gan tó sọ̀rọ̀ láìpẹ́ yìí tí màá fi hàn yín. Tí ẹ pọ̀ tó ti ẹ̀ pọ̀ táwọn ago mọ̀ gẹ́gẹ́ bí ohun tó lè sọ. Now ẹ jẹ́ ká wo nǹkan tí. Kò sí bó ṣe lè ṣe ẹ máa mú. Tó bá jẹ́ pé ó jẹ́ ọmọ kan tòótọ́ ẹ jẹ́ ká. Nǹkan tó ń ṣe tó bá jẹ́ pé ó jẹ́ ọmọ kan tòótọ́ tó jẹ ọba kò sáriwo kò sí wàhálà. Bàbá tó débẹ̀ yìí sì tọ́ pé rẹ̀ ní ọba tó. WhatsApp náà ń kó lóde. Ó sọ̀rọ̀. Ẹ jẹ́ ká pa WhatsApp. Wàá tí ẹ ká jẹ́ ọmọ Yorùbá tọ́jú ojú àmì. Ẹ jẹ́ ká dúró fún ìṣẹ́jú méjì kí gbogbo power tap. Ẹ stop ẹ for 2 minutes kí gbogbo power tap. Ẹ jẹ́ ká power tap everybody ẹ jẹ́ ká power tap ẹ jọ. Everybody.
ìyá ẹni tó bá jẹ́ original ọmọ òtù kó òtù kò ní yóò ronú bó ṣe kó ronú kó tó lè ṣe nǹkan gan á ronú jinlẹ̀ kó tó lè sọ̀rọ̀ yẹn kò ṣe pé wà kàn máa sọ̀rọ̀ gbàù pé tí òun máa ń gbọ́ tá a máa ń gbọ́ ọ̀rọ̀ tó ń sọ gan a máa rò pé sọ̀rọ̀ tó ń sọ èso make sense àwọn ọ̀rọ̀ tó wọ́n máa sọ tí ò ní mú ọpọlọ dání tí ò ní náà mo gbọ́. nǹkan tí Almoroof sọ tó mú ọpọlọ dání gbogbo ọ̀rọ̀ tó sọ ń bẹ̀ yẹn kò ní starting kò ní finishing kò mọ bá ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ Yorùbá ò dẹ̀ kí ń ṣẹ̀yà bẹ́ẹ̀ yẹn tí Yorùbá bá sọ̀rọ̀ ẹ rí i pé yes Yorùbá I mean tí Òtù tó bá sọ̀rọ̀ bá ẹ mọ̀ pé yes ọmọ káàárọ̀ òjìrè lélẹ̀ ọmọ aládé lélẹ̀ but the way táwọn tó ń sọ ìtàn bá sọ̀rọ̀ tó bá gbọ́rọ̀ kalẹ̀ bá rò pé àwọn ilé ìsọ ṣé ẹ ò létí ẹ gbọ́ nǹkan tẹ̀ ń sọ ni imagine kó kàn bọ́ sórí social media kó sọ pé kí ọba kankan má pè rẹ̀ ní olórí aládé nílẹ̀ Yorùbá imagine sọ ọ̀rọ̀ lọ́pọlọ nìyẹn tó bọ́ sórí social media tó ń sọ pé kí Ọọ̀ni of Ifẹ̀ kó má pè rẹ̀ lọ́ba aládé níbi tó Ọọ̀ni bá wà àbí níbi tí ọba yín Akíìmù bá wà tó ń sọ̀rọ̀ yẹn jáde sọ̀rọ̀ lọ́pọlọ nìyẹn sọ̀rọ̀ tó lè tò ìlú tó ń tò ìlú sọ̀rọ̀ tó ń tò ìlú nìyẹn tí òyìnbó bá ṣe mọ̀ dàrú tí ìbá ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe bíi kẹ́ ẹ dàrú Ọ̀yọ́ ilé bẹ́ẹ̀ ṣe Ọ̀yọ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ ṣe sọ ọ̀rọ̀ yín náà lẹ́bi dàrú Ọ̀yọ́ ẹ̀kejì ilẹ̀bi tú ẹlẹ́kẹta lẹ́ẹ̀lẹ́bi tú èyí tẹ́ wá ń sìn ẹ̀dẹ̀ tún ti ń tú fún ara yín ẹ̀yin náà lẹ́ máa fọwọ́ ara yín tú tán ojú yẹn ibi táwọn bá dé àwọn history tá a gbọ́ rí àti ń gbọ́ adẹ̀ tí ń mọ̀ pé bẹ́ẹ̀ sí. nẹ́tíwọ́ọ̀kì yẹn ó lè pé nẹ́tíwọ́ọ̀kì yẹn ń ṣe bákanbákan kí ló dé nẹ́tíwọ́ọ̀kì yẹn ń ṣe bákanbákan àgbọ̀yìn ẹ̀mùtù ẹ jẹ́ kí n sáré play fídíò tí Almoroof ṣe so ká wá máa sọ̀rọ̀ sí lórí ẹ jẹ́ kí n play fídíò tó ṣe ní èní fún wa ọ̀rọ̀ tá a sọ lórí ìkànnì yìí òun ni ó gbé tí ó fi sọ̀rọ̀ so ẹ jẹ́ ká gbọ́ ohun tó sọ nípa wa. mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mo kí yín lápapọ̀ ẹ ní ààrẹ tó máa wá ń ṣe fún ẹ ní onígbé ájò torí tó bá tún ṣe é níṣò tó bá fi púpọ̀ òun sí gbogbo ìráìtì láti ṣe èmi àti òní ìkọ̀kọ̀ tó bá fẹ́ blog wà ní ẹgbọ́n nǹkan táwọn èèyàn sọ ìwọ náà ṣẹnu pọ́nrọ̀pọ́n ọjọ́ mọ̀ mí rí ni ẹlẹ́ẹ̀kejì yóò kí obìnrin ẹ̀ tó sọ̀rọ̀ mo fẹ́ fún ilé ìsìlẹ̀ kọ̀ọ̀kan ni. ẹ bá rí nígbà tí wọ́n ń sọ tí ẹnìkan ń sọ láàrin yẹn pé ọmọ ìyá alágbo ó ní ó pariwo láàrin yẹn àyè ẹ dá mò ń bọ̀ ẹ jẹ́ kí n padà gbé sẹ́yìn kẹgbọ́. wọ́n ní bíi blọọkì ẹ máa ní tó ṣe pariwo nígbà tán ní ọmọ ìyá alágbo ni mo mọ̀ ọ́n. ṣé àwọn àgbà blọgà tó ti ń sọ̀rọ̀ tó mú ọpọlọ wá kó ti máa wá ṣe fún ẹ ní onígbé ágì torí tó bá tún ṣe é ní ṣò tó bá fi píṣọ ní ráìtì láti ṣe èmi àti òní ìkọ̀kọ̀ tó bá fẹ́ blog wà ní ẹgbọ́n nǹkan táwọn èèyàn sọ ìwọ náà ṣẹnu pọ́nrọ̀pọ́n ọjọ́ mọ̀ mí rí ni díẹ̀ ẹ gbọ́ díẹ̀. fídíò. Ẹgbọ́ mo gbọ́. Jálọ́gbọ́ wọ́n tẹ̀lé pọ̀ wọ́n lọ ó ní àyà ẹja òun mọ̀ kí bọ́ọ̀ ló ṣe mọ̀ tán ẹ àyà ẹja ó ní ó jẹ́ láyà pé wọ́n mọ̀ tán ẹ lórí ìkànnì yìí wọ́n náà wọ́n tó ti mọ̀ ni wọ́n á lọ pẹ̀lẹ̀kùn lé ẹ báyìí ni tí wọ́n fi gbé sórí jáde ẹ̀gbọ́n ó ní màá gbé sẹ́yìn sí ẹ kẹtù padà tó bọ́. àná ti gbọ́ àgbọ́ bẹ́ẹ̀. wọ́n ní ẹgbọ́n nǹkan táwọn èèyàn sọ ìwọ náà ṣẹnu pọ́nrọ̀pọ́n ọjọ́ mọ̀ mí rí ni ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ kẹ́yìn náà gbọ́rọ̀ yìí díẹ̀ gbọ́ díẹ̀ gbọ́ àwọn rẹ̀. ó ní àwọn rèé àwa ni.
Àgbọ̀ ẹgbẹ́ àgbọ̀ nínú ìwé ìtàn náà. Àgbọ̀ tó tiẹ̀ náà pé àgbọ̀ nìyá rẹ̀ tọ ọmọ ìyá alágbò ó pariwo. Ó fọwọ́ gbá orí mu ni pé ó yá ẹ jẹ́ ká wá gbọ́ tó sọ bẹ́ẹ̀ yẹn. ló sọ̀rọ̀ mo fẹ́ máa fún ilé ìsìlẹ̀ kọ̀ọ̀kan ni. Ìjẹ́ gbọ́n tó sọ ó ní òun fẹ́ máa fún àwa tá à ń sọ̀rọ̀ yìí ní èsì ní ẹyọ kọ̀ọ̀kan program wa ló gbé o. Ó lóun máa fún wa lésì lẹ́yọ kọ̀ọ̀kan ni ẹ máa padà wo ohun tó máa ṣẹlẹ̀ sí o. Ẹ máa wo ohun tó máa padà ṣẹlẹ̀ sí o. Ẹ máa wo ohun tó máa padà ṣẹlẹ̀ sí o. Ó yá. Ẹ̀gbọ́n ìyá mi ń tà. Ó dà pọ́dọ̀ àwọn ọmọ àlè Ọ̀yọ́ ló ti ń béèrè lọ́dún tó ní kọmíṣọ̀n. Ìjẹ́gbọ́n tó sọ wọ́n sọ wípé àgbo nìyá mi ń tà. Ó dàbẹ́ ni wípé àwọn ọmọ àlè Ọ̀yọ́ kan ni wọ́n ń fún yín ní information. Ṣó kílíà àbí kò kílíà? Ó kàn fún àwọn ọmọ ìyá alágbó ni. Òótọ́ ni. Hello. Ẹ ṣeun. Ó ní Dàsúmì wípé àwọn ọmọ àlè Ọ̀yọ́ kan ó mọ ibi tíṣẹ́ yẹn ti jáde pé àwọn ọmọ àlè Ọ̀yọ́ kan ni wọ́n ń fún àwa ní information òun pé àgbo nìyá òun tà. So ó ti fi hàn pé wọ́n mọ̀ ẹ́ dáadáa lórí ìkànnì pé ọmọ ìyá alágbó nìyẹn. Ó dẹ̀ fi hàn pé lóòótọ́ àgbo nìyá ẹ̀ ń tà. Ẹni bó yẹ ṣe ga ni bó ṣe pariwo ni ẹ̀jẹ̀ tí ó jáde lára rẹ̀ kì í ṣe yẹ kékeré bó ṣe pariwo. Ọmọ ìyá alágbó nìyẹn. Ẹ bá mi táàgì ẹ lórí Facebook. Ẹ̀yin tẹ́ wà lórí Facebook, YouTube ẹ táàgì ẹ. Ọmọ ìyá alágbó come over here. Ọmọ ìyá alágbó àtàrí nìyá rẹ fi ń kiri àgbo. Ní kí lorúkọ ẹ̀ lọ́yọ̀ọ́. Orí ní ṣọ́ọ̀bù àtàrí ní ṣọ́ọ̀bù nìyá rẹ tó ti ru àgbo kiri. Orí ìyá rẹ máa ru àgbo ni látàárọ̀ dalẹ́gbọ̀n kó tó wálé. Ìwọ ọmọ játidàtí náà ló wá lẹ́nu ọ̀rọ̀ ló ń sọ̀rọ̀ rédèrèdè ló ń ṣe gara wèrè gara sí. Ibi tí màmá ẹ̀ ti ń tàgbo ni Fúlàní fún yẹ ẹ̀. Ibi tí yẹ ẹ̀ ti ń tàgbo àwọn akọ́dà pálásì kiri ibi tí yẹ ẹ̀ ti ń ru àgbo lọ sí pálásì àwọn Aláàfin Ọ̀yọ́ ibẹ̀ ni wọ́n ti kìí yẹ ẹ̀ mọ́lẹ̀. Ṣé bẹ̀rẹ̀ láti kìí yẹ ẹ̀ mọ́lẹ̀ ni? Ibẹ̀ láti fọ́ yẹ ẹ̀ lẹ́nu láti ṣe yẹ ẹ̀ ṣùkú láti padà ṣùkú yẹ ẹ̀ wọ́n padà ṣùkú front and back ẹ̀. Olórí burúkú ọmọ òfò ọmọ àdánù olóṣì ọmọ rédèrèdè àràrà 2x2 kùkùté. Ó ní pé ó ṣòkì ẹ ìwọ tó ń claim pé ọmọ ọba ni ẹ wàá máa wọ bàtà tó ń ya kíní sí wàá máa ṣe bí ọmọ ọba. Ẹni tó lọ́rọ̀ òdù nínú ti ń lá ṣúgà. Ẹni tó lọ́rọ̀ òdù nínú ni ẹni tó lọ́rọ̀ ògbéga ni ẹ tó ń kó tó lọ́ ń kù sórí tébù tó ń kó igi sẹ́sẹ̀ pé kò lè ga. Ọlọ́run ló dẹ̀ ṣe ẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ló ṣe ọ́ lé ẹni gíga. Ọlọ́run ló gbé ẹ ga. Ọlọ́run máa sọ ayé ẹ di rárá ni. Torọ́ mọ̀ pé tó o bá ga bó o bá ní àìtì nínú ayé irú ìwọ wàá máa bà nǹkan jẹ́. Òun ló jẹ́ kó sọ ayé ẹ di rárá. Bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo ẹni tó kúrú láyé wọn ò mú yẹ̀sì o. Ṣùgbọ́n Ọlọ́run ti rí ẹ bẹ́ẹ̀. Ó gbéraga gọjọ́ orí ẹ lọ kò sẹ́ni tó yìí jù lọ ìwọ náà wẹ́n tó blọ́ọ̀gì. Ṣebí mo ṣe fídíò ló gbé àìmọye bloggers ó mẹyẹ bloggers tó ń gbé fídíò mi léde ni. Ó mẹyẹ bloggers tó ń gbé fídíò tá à ń ṣe ni. Ó mẹyẹ wọn ni. Mélòó ni mo fẹ́ kà lẹ́yìn Adépèlé? Ó wá rí pé ó gbé fídíò wá sọ wípé ìwọ máa ń lọ mú ẹni wákàlà ń lẹ̀ dì mọ́. Olóṣì 2x2 ìwọ ló dé wàhálà ilẹ̀. Ó dẹ̀ ti sọ́nà rẹ̀ ó ní ọmọ jagunjagun oníjagunjagun ni bàbá ẹ jagun ni tó gba àárín Ifẹ̀ kọjá. Tó lè pàtàn bàbá ẹ délẹ̀ fún wa ìtàn yẹ́ ẹ ni mo pa yẹn. Ìtàn tí bàbá ẹ ṣó lè pàdélẹ̀ fún wa kó bá lè pa màá bẹ́ẹ̀ pàdélẹ̀. Àná àti ẹ̀tún ti gbọ́ nísìnyí ó ti ń gbégbá bádà lórí TikTok. Ó ti ń tọrọ jẹ. Ó ti ń pè àwọn èèyàn.
ó ti ń pa àwọn èèyàn pé kán máa donate owó páwọn fẹ́ kọ́ ààfin. ṣe ń gbọ́ ẹ má dáhùn o. tó pè lára àwọn tó pè lára àwọn tó pè àwa tó mọ àwọn ẹni yẹn. ẹ má pè wọ́n padà ẹ má dáhùn o.